ìṣẹ̀dá wọn kì í wọ aṣọ pupa. aṣọ tó bá ti pupa. ìyàwó tá a bá bínú oṣù kínní. oṣù kínní nìyẹn. ọdún. oṣù kínní ọdún. ìṣẹ̀dá wọn kì í ṣe ẹrú lábẹ́ ènìyàn. ìṣẹ̀dá wọn kì í ṣe. wọn ṣiṣẹ́ lábẹ́ ènìyàn. tó bá wá ṣiṣẹ́ lábẹ́ ènìyàn báwo ló ṣe máa jẹ́. gbogbo àwọn tó bá bí ní February wọ́n jẹ́ oṣù kejì wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé kò sí ohun tí ó ń bẹ ní ayé tó jọ wọ́n lójú. ohun tó bá ń bẹ nínú wọn náà máa ń ṣe. ayé lè máa fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lágídí wọn ò lágídí ìṣẹ̀dá wọn nìyẹn. wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó yẹ pé yìí bóbìnrin bá dẹ̀ ní ọkọ ọ̀run wọ́n bá sọ pé ọkọ ọ̀run ló ń da òun ti bí ìlàmú báwo ló ṣe lè mọ̀ pé ọkọ ọ̀run ló ń da òun láàmú. àwọn kan wà wọ́n níbẹ̀ tí wọ́n mọ̀ ìgbà sáyìn tí wọ́n fi mọ̀ rẹ o tí o bá sùn. ọkọ ọ̀run bẹ́ẹ̀ la máa ń sábà ń gbọ́. bẹ́ẹ̀ ni. ṣé ìyàwó ọ̀run náà wà. ìyàwó ọ̀run wà òun ló fa ẹlòmíì a máa fẹ́ ìyàwó a máa kú ìyàwó a máa kú mọ́ ègún ìdílé àti ìyàwó ọ̀run àtọkọ ọ̀run wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. ẹ ṣáwó. number one. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé àwọn máa ń ní ìbálòpọ̀ lójú oorun ẹlòmíì ó tiẹ̀ lè wọ́n máa ní àwọn lè má róbìnrin lọ́dọ̀ ṣùgbọ́n kí wọ́n tó jí àtọ̀ ara wọn ti jáde síta lójú oorun a máa ní ìbálòpọ̀ lójú oorun sọkùnrin nìkan ló ń ṣerú àbóbìnrin àtobìnrin náà ló ń ṣerú ẹ̀. méjì nìyẹn pín sí. méjì ló pín sí. àwọn ẹja jọ wò bàbá. àwọn kìnnì kan ń bẹ. bàbá bá ní lòpọ̀ lójú àlá ìfàsẹ́yìn kò sí ohun tó máa dọ́wọ́lé a máa padà sẹ́yìn. tó tó rọ lójúmọ́ni bó bá wá ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn bẹ́ẹ̀ kí ni wọ́n lè ṣe. bẹ́ẹ̀yàn bá jẹ ráìsì tó jẹ ráìsì lójú oorun tó bá ṣọmọ Ọlọ́run ni ẹ tó bá ti jí lọ ṣe ráìsì kó jẹ. ẹ̀wọ̀n aláǹtakùn yẹn iṣẹ́ òkùnkùn ni iṣẹ́ òkùnkùn ni yà máa pé kò sóhun táyé ò lè ṣe iṣẹ́ òkùnkùn ni wọ́n á dárúkọ ẹni yẹn sí tó bá ti dárúkọ ẹni yẹn sí. ẹ kú dédé àkókò yìí gbogbo ojú tí ń wòran wa jákèjádò àgbáláyé ó bá jẹ́ pé láàárọ̀ lẹ́wà mo kí yín pé ẹ káàárọ̀ ó bá jẹ́ pé lọ́sàn-án lẹ́wà mo kí wa pé ẹ káàsán ó bá sì jẹ́ pé lọ́wọ́ alẹ́ làwà mo kí wa pé àkàlẹ́ jákèjádò àgbáláyé tẹ́ ti ń gbọ́ wa mo kí n káàbọ̀ síkànnì Kábíyèsí TV tá a ti ń láǹfààní àti gbé àwọn onímọ̀ wá sí orí ètò kí wọ́n bá lè ṣe àlàyé fún wa àwọn nǹkan kan tó farasin àwọn nǹkan kan tó fara pamọ́ ṣùgbọ́n lónìí mo wà lọ́dọ̀ bàbá wa Prophet Samuel Adéyẹmí Ògúnṣakin ti iléeṣẹ́ ìránṣẹ́ Healing Christ Apostolic Church tí wọ́n wà ní Sunday bus stop Ìjọka Road Àkúrẹ́ Olóyèmẹkùn ọ̀dọ̀ wọn láwà yìí o tí a ti ní ká wá sọ̀rọ̀ nípa àwọn àṣírí àwọn àdìtú tó ń bẹnú ayé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a mọ̀ àwọn àṣírí tó pamọ́ ìgbésẹ̀ wo la lè mọ́ gbé ṣe mọ̀ pé ńgbà míì ọ̀pọ̀lọpọ̀ la bí sókè èpẹ̀ tó jẹ́ wípé nígbà tá a bí wọn a bí ẹlòmíì lóòrọ̀ kùtù a bí ẹlòmíì lọ́wọ́ ọ̀sán a bí ẹlòmíì lọ́wọ́ alẹ́ nígbà tá a tún bí ẹlòmíì a bí wọn nígbà tó jò ń rọ̀ a bí ẹlòmíì a bí wọn nígbà tí oòrùn mú a bí ẹlòmíì lákòókò tí òṣùpá tó wà lójú ọ̀run a sì bí àwọn míì ní oṣù kínní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùn-ún títí tí lọ di oṣù kejìlá ṣùgbọ́n àwọn onímọ̀ jẹ́ kó yé wa wípé àwọn nǹkan báyìí ó máa ní ìtumọ̀ àti ipa nínú ìgbésí ayé àwọn ọmọ ènìyàn bàbá wa ń bí bàbá ẹ kú dédé àkókò yìí. mo kí ẹ ojú ayégbèmí òní sílẹ̀tẹ̀. àmín àmín. láti òní lọ gbogbo agbára òkùnkùn lórí rẹ kò ní gbérí. àmín àmín. wàá sì máa tẹ̀síwájú. àmín àmín. mo kí gbogbo ẹ̀yin ọmọ ènìyàn mo kí gbogbo àgbáyé wòlíì Ògúnṣakin lórúkọ tèmi o. àṣírí ńlá tí ń bẹ nínú ayé Olúwa ní nígbà tí mo dá ayé ó ní mo fi ohun gbogbo rọ̀ àwa ọmọ ènìyàn lọ́rùn. ó ní ṣùgbọ́n lójú Sátánì ni mo ṣẹ̀dá ayé ṣùgbọ́n Sátánì ò mọ ìparí ìdájọ́ àti ìparí ayé ṣùgbọ́n wọ́n á fẹ́ wò ó pé kí ló dé tí àwọn kan ń ṣerú tí àwọn kan sì jọba kí ló dé tí àwọn kan di ọlọ́rọ̀ kí ló dé tí àwọn kan di ọlọ́mọ àṣírí ni ṣùgbọ́n ohun méje kan ń bẹ tí ó ṣàpamọ́ lójú ẹ̀dá ènìyàn kí n tó máa tú ọ̀rọ̀ náà mo gbàdúrà fún gbogbo ẹni tó máa gbúròó wa léni pé ayé ò ní gba ọmọ lọ́wọ́ yín àmín wọn ò sì ní fi àsìkí yín fún igi oko àmín àmín wọn ò ní gbògo yín fún ewúrẹ́ o àmín torí pé ayé le wọn ò kọrin lákan gẹ́gẹ́ bí ṣe mi ayé tó tó akámọ́ra ayé tó tó mo bẹ̀rù rẹ o ẹ bá mi sọ dorin ayé o ayé o
ayé tó tó àkàmọ́ra ayé tó tó mo bẹ̀rù rẹ. Ó ní nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ó ní mo dálé ayé ní dídára ayé méje níbẹ̀. Ayé méje níbẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ já mu lọ́kọ̀ọ̀kan. Ọ̀kọ̀ọ̀kan níbẹ̀ ni àkọ́kọ́ ni ayé inú ọ̀run. Ayé inú ọ̀run. Níbẹ̀ ni ọba aṣẹ̀dá ń gbé fúnra ẹ̀. Ayé ìkejì à ń pè yẹn ní ayé inú ìràwọ̀. Ayé inú ìràwọ̀. Mo ń kọ́lẹ̀. Ìkẹta à ń pè ní ayé oòrùn. Ìkẹrin à ń pè ní ayé inú omi. Ìkarùn-ún à ń pè ní ayé inú afẹ́fẹ́. Ìkẹfà à ń pè ní ayé orí ilẹ̀. Ìkeje à ń pè ní ayé ìsàlẹ̀ ilẹ̀. Ayé ìsàlẹ̀ ilẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ọmọdé ò mọ nǹkan kan ṣùgbọ́n nípa Jésù Kristi ìgbàlà àti oore ọ̀fẹ́ la rí gbà. Kí Jésù tó délé ayé àwọn bàbá wa ń bẹ àwọn àgbà náà ń bẹ ní ọjọ́ náà ṣùgbọ́n ẹ̀mí mọ́ wá sílé ayé láti ra ilé ayé padà. Ayé àkọ́kọ́ tí mo sọ yẹn ayé inú ọ̀run. Elédùmarè ọba Elédùà ló ń gbé bẹ̀. Máyégún Akéwì. Mo ń gbọ́ yín. Ò ní ṣílẹ̀ tẹ̀. Àmín. Àmín. Elédùmarè ọba Elédùà ló ń gbé bẹ̀. Mo dẹ̀ tún wá wò wípé nígbà tí wọ́n wá dá àwọn ipò yẹn níbẹ̀ ni a gbé òkè Olódùmarè ọba ló ní òkè ọba tápè ní orí adé àwọn ni wọ́n gbé ní ayé ìkejì ayé ìkẹta níbẹ̀ ni àwọn wòlíì wà ayé ìkẹrin níbẹ̀ ni iṣẹ́ ọwọ́ Ọlọ́run òṣùpá àti òòrùn jókòó ayé ìkarùn-ún níbẹ̀ ni a pè ní afẹ́fẹ́ ayé ìkeje níbẹ̀ ni omi àti ilẹ̀ ń gbé ẹni tí a bá bí ní January ṣé ń gbọ́ mi mo ń gbọ́ yín wọ́n máa ń jẹ́ olóòótọ́ ènìyàn máa ń jẹ́ olóòótọ́ ènìyàn bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí a bá bí ní January tẹ́ bá yẹ̀ wọ́n wò wọ́n máa ń jẹ́ olóòótọ́ ènìyàn wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n máa ń dákẹ́ ṣùgbọ́n ìbínú wọn ò dì ní. ní àwọn tá a bá bí ní January wọ́n máa ń dákẹ́ wọ́n yìí sọ̀rọ̀ ṣùgbọ́n olóòótọ́ ìbínú wọn ò dára wọ́n sì jẹ́ olóòótọ́ ènìyàn wọ́n máa jẹ́ olóòótọ́ ènìyàn wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé ìṣẹ̀dá wọn kì í wọ aṣọ pupa. Ìṣẹ̀dá wọn kì í wọ aṣọ pupa. Aṣọ tó bá ti pupa. ní àwọn tá a bá bí ní oṣù kínní. Oṣù kínní nìyẹn. Ọdún. Oṣù kínní ọdún. Ìṣẹ̀dá wọn kì í ṣe ẹrú lábẹ́ ènìyàn. Ìṣẹ̀dá wọn kì í ṣe. Wọ́n ṣiṣẹ́ lábẹ́ ènìyàn. Tó bá wá ṣiṣẹ́ lábẹ́ ènìyàn báwo ló ṣe máa jẹ́. Tó bá ṣiṣẹ́ lábẹ́ ènìyàn iṣẹ́ á lọ déédéé ṣùgbọ́n a sì kí wọ́n á máa kéré. Gbogbo àwọn tó bá bí ní February wọ́n jẹ́ oṣù kejì wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé kò sí ohun tí wọ́n ń bẹ ní ayé tó jọ wọ́n lójú. Ohun tó bá ń bẹ nínú wọn náà máa ń ṣe. Ayé lè máa fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lágídí wọn ò lágídí ìṣẹ̀dá wọn nìyẹn. Wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ìṣẹ̀dá wọn kì í bá ènìyàn rin ìrìn òru tálẹ́ bá ti lẹ́ wọ́n máa wà ní ilé wọn àwọn February. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọn ò ní lọ́ọ̀kì ọ̀rẹ́. Gbogbo àwọn tá a bá ti bí ní March ìṣẹ̀dá wọn kì í ṣáájò torí omi ni ìṣẹ̀dá wọn. Wọ́n jẹ́ ẹ̀jẹ̀ tó máa ń bínú fùfù wọ́n máa bínú torí pé wọn kì í di ọ̀rọ̀ sínú. Wọ́n di ọ̀rọ̀ sínú. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni sà. Wọ́n dẹ̀ máa ń làágùn wọ́n máa ń mú ooru. Àwọn March kò sí oògùn kan tó lè ṣiṣẹ́ lọ́wọ́ wọn. Ìyẹn ní àwọn March torí pé wọ́n jẹ́ ẹni omi March irun orí wọn ní èèwọ̀ wọn kò gbọ́dọ̀ bá ẹnikẹ́ni lo nǹkan orí papọ̀ gbogbo àwọn March. ìyẹn àwọn tí wọ́n tá a bí sáyé ní oṣù kẹta ọdún wọ́n jẹ́ onínú fùfù ẹ lọ máa wò wọ́n wọ́n sì jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n jẹ́ ẹni tí alájẹ́ ènìyàn ni wọ́n. Alájẹ́ ènìyàn. Ṣùgbọ́n tó bá bínú pé mi ò fọwọ́ kan kínní yìí wọ́n ṣe sọ nìyẹn. Ká gbà bẹ́ẹ̀. Wọ́n gbà bẹ́ẹ̀ kò ṣe é. bí wọ́n bá sọ kẹ́ bẹ́ẹ̀ ṣe wí pé bóyá kínní yìí o ta ló débẹ̀ èmi kọ́ o ká gbà bẹ́ẹ̀. Wọ́n gbà bẹ́ẹ̀. Ìkẹrin ká pè ní oṣù April wọ́n máa ń fẹ̀sùn kàn wọ́n pé wọ́n lágídí. Àwọn April ò lágídí ṣùgbọ́n wọ́n ní principle wọ́n ní ìlànà bá ti ń ṣe pé nǹkan báyìí mo fẹ́ ṣe. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n fẹ́ràn music orin àwọn April. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ìṣẹ̀dá wọn yóò máa ṣọ́ra fún àjọ dídá torí ìṣẹ̀dá wọn dá owó papọ̀ pẹ̀lú ènìyàn. Àwọn tí wọ́n bí ní oṣù kẹrin bí wọ́n bá wá ń dájọ́ kí ni tó lè ṣẹlẹ̀ sí wọn. Wọ́n dà kó má pé
kó kù díẹ̀ kó dọ̀dọ̀ wọn kan ní ó tún dàrú bì kan so àjọ yẹn ò bá kádàrá wọn jọ ẹ̀dá wọn ṣe tiwọn lọ́tọ̀. kọ́ máa bá wọn lọ́wọ́ sí àjọ dídá. tó má dẹ̀ ti fẹ́ dájọ́ kọ́ máa gbàdúrà sí gbogbo àwọn may à ń gé torí àsìkò wa gbogbo àwọn may tó bí lóṣù karùn-ún oṣù karùn-ún wọ́n máa ní challenges marital ìṣòro nípa marital àtọkùnrin wọn àtobìnrin wọn ọ̀rọ̀ ìgbéyàwó máa ń le díẹ̀ fún wọn. tí wọ́n lè ṣe. ohun tí wọ́n lè ṣe ni àdúrà mọ̀ pé nípasẹ̀ àdúrà àti àwẹ̀ ohun gbogbo a ṣe é ṣe ìṣòro wọn ni marital issue ẹ lọ bèrè gbogbo àwọn may oṣù karùn-ún wọ́n dẹ̀ jẹ́ tó yẹ pé ìṣẹ̀dá wọn gbogbo nǹkan tó bá ti jọ mọ́ táǹpẹ̀ ní ọ̀tẹ̀ wọn kò gbọ́dọ̀ lọ́wọ́ sí wọ́n dẹ̀ máa ń fi bí san oore wọn gbogbo àwọn tó bá ti bí ní oṣù karùn-ún wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n máa ń ṣe àánú ìṣẹ̀dá wọn kọ́ ilé láyé ìṣẹ̀dá wọn kọ́lé láyé bẹ́ẹ̀ ni gbogbo àwọn oṣù karùn-ún ṣùgbọ́n èèwọ̀ wọn gbogbo ohunkóhun tó bá ti jọ mọ́ aṣọ dúdú ìṣẹ̀dá àwọn ò fi sọ́rùn. ọ̀dà bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n bí ní oṣù karùn-ún ọdún wípé ìṣẹ̀dá wọn kọ́ ilé láyé. ó kọ́ ilé láyé o. ǹjẹ́ àwọn kan wà tí ìṣẹ̀dá wọn ò kọ́lé láyé? àwọn kan wà ìṣẹ̀dá wọn ò kọ́lé o ọmọ ni ó kọ́ fún wọn a ò pín ilé ayé dọ́gba ayé ò dọ́gba bẹ́ẹ̀ ẹlòmíràn ò lè lówó ọmọ ẹ̀ ló máa lówó ẹlòmíràn lè lówó ṣùgbọ́n ogun ìdílé ò ní gbà ìmọ̀ tó bá ti ṣàkọọ́lẹ̀ ni ọlọ́run á wá rán ogun ọ̀run láti transfer ọ̀rọ̀ ẹ̀ fún ọ̀kan nínú ọmọ ẹ̀ ohun tí wọ́n di lọ́wọ́ fún yẹn ọmọ yẹn á wá ṣe fún. tó tó rẹ lódìmarè àdìtú lọ́lọ́run àdìtú ni. ẹ ń tẹ̀síwájú àwọn tí wọ́n bínú oṣù kẹfà ń kọ́. àwọn tí wọ́n bínú oṣù kẹfà wọ́n jẹ́ ẹ̀dá kan tí wọ́n máa ń bínú. onínúfùfù ni wọ́n inú wọn mọ́ onínúfùfù ènìyàn ni wọ́n ẹ̀dá wọn kì í ṣe ìkà wọ́n sì jẹ́ ẹ̀dá kan tí wọ́n máa jẹ́ ẹ̀dá kan tí wọ́n máa ń lawọ́ wọn kì í háwọ́ ṣùgbọ́n wọ́n máa ń bínú. wọ́n mọ̀ bá ti fi fún ni. wọ́n máa ń fi fún ni ṣùgbọ́n ìbínú yẹn nìkan ni ọ̀rọ̀ wọn torí pé inú wọn wọn rí inú fi ọ̀rọ̀ sí wọ́n máa ń bínú láwọn oṣù kẹfà wọ́n sì jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé irun orí wọn kó má máa jẹ́ kó kún jù kó máa lọ́lẹ̀ kí atẹ́gùn ọ̀run máa fẹ́ sí wọn. àwọn June wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé àwọn June oṣù kẹfà àwọn oṣù kẹfà nìyẹn July àwọn July ọ̀rọ̀ máa ń dùn wọ́n gbogbo July wọ́n máa ń dùn wọ́n iyán ogún ọdún a máa dùn lọ́wọ́ ayégun akéwì wọ́n ń gbọ́ yín bàbá iyán ogún ọdún máa ń jó wọn nínú àwọn July kò sí àjò kan tó ṣiṣẹ́ lọ́wọ́ wọn torí aládùúrà lọ́lọ́run fi wọ́n dá tó tó rọ lódùmarè àwọn June wọ́n láìkì àdúrà ṣùgbọ́n ìwọ wọn ni pé àwọn July sorry àwọn July ìyẹn ogún ọdún ọ̀rọ̀ máa ń pẹ́ tán nínú wọn wọn ò láìkì ṣítìn nǹkan máa ń dùn wọ́n ìrẹ́jẹ nǹkan máa ń dùn wọ́n wọ́n dẹ̀ jẹ́ dákan tó yẹ pé gbogbo nǹkan wọn láyé wọ́n máa ń ṣe nǹkan kíákíá wọn kì í fi nǹkan falẹ̀ àwọn July tí bá dé bí August tí a tún lọ sí oṣù kẹjọ àwọn tí wọ́n bí inú oṣù kẹjọ àwọn wọ̀nyẹn máa ń kò sí ibi tí wọ́n bá dé wọ́n máa ń jẹ́ olórí. àwọn tí wọ́n bá bí lóṣù kẹjọ bẹ́ẹ̀ ni sà kò síbi tí wọ́n bá dé olórí Ọlọ́run wọ́n máa ń jẹ́ olórí. ìlara dẹ̀ ń bẹ nínú ògo àtìràwọ̀ wọn ayé máa ń ṣe lára wọn kò mọ́ kò dẹ̀ sẹ́ni tó bá fi ibi san oore fún wọn ẹni yẹn máa ń jẹ̀yà wọ́n máa ń dà wọ́n ṣùgbọ́n ẹni tó bá dà wọ́n Ọlọ́run máa ń fìyà jẹ wọ́n torí pé olórí ni wọ́n jẹ́ láti ọ̀run àwọn August ìṣẹ̀dá wọn dẹ̀ máa wọn kì í láìkì ìdọ̀tí àwọn August wọ́n dẹ̀ jẹ́ ní tó yẹ kó máa neat wọ́n dẹ̀ máa fẹ̀sùn ìgbéraga kàn wọ́n torí wọ́n kọ àrífín August bẹ́ẹ̀ ni sà tó tó rẹ̀ lódùmarè oṣù kẹsàn-án kan ẹja lọ bẹ̀ September àwọn wọ̀nyẹn wọn ò ní plan ọ̀rọ̀ wọn máa bọ́ sí unexpected ibi táyé rò pó ti tán fún wọn ọlọ́kàn gbégbá ti bèmí torí gbogbo ọ̀rọ̀ September wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n máa ń ronú wọ́n dẹ̀ ní ọpọlọ láti wò pé kí la tún lè ṣe tá ò tẹ̀síwájú ṣùgbọ́n èèwọ̀ wọn láyé lọ́run òun ni ọtí mímu wọn ò gbọ́dọ̀ mu ọtí wọ́n máa ti ń mutí ọ̀tá àgbàbẹ̀ yọ sí wọn tó tó rẹ̀ lódùmarè torí pé tí igi ò bá lójú èèrà kì í wọ̀ ọ́. ẹ̀bà
alàgbà kí ayé tó mú ni èèwọ̀ ẹni la máa ń wá. Ayé kì í mú ni lásán. Wọ́n á kọ́kọ́ gbé ìṣẹ̀dá rẹ kalẹ̀. Àṣírí àṣírí ayé là ń sọ yìí. Bẹ́ẹ̀ni. Wọ́n á gbé ìṣẹ̀dá olúwa ẹ̀ kalẹ̀. Pé kí ni èèwọ̀ lágbájá yìí? Kí la lè ṣe tá ò fi rí mú? Tí wọ́n bá ti wádìí pé ọtí la lè fi rí ẹni mú, àwọn á wá lọ nínú òkùnkùn. Wọ́n bá ra ọtí ayé, wọ́n á fún mu lójú oorun. Tó tó rẹ̀ lódùmarè. Tó bá ń lọ tiẹ̀ jẹ́jẹ́ kò jẹ́ dandan kó ní owó dání o. À ń kàn máa pè pé lágbájá wa mu ọtí, lágbájá wa ṣe báyìí. Yóò mọ rí lọ́fẹ̀ẹ́. Yes, ọ̀fẹ́ ni ìwọ̀ ẹni máa ń dé bá ni. Ọ̀fẹ́ lè wọ ẹni máa ń dé báyìí. A kì í fowó ra ìwọ̀ ẹni sà. Tó tó rẹ̀ lódùmarè. Tó bá ṣe obìnrin ni ó bá tẹni jẹ́ jẹ́jẹ́ ló jókòó. Olójú edé oríṣiríṣi èèyàn ló máa wá. Ṣùgbọ́n tí wọ́n bá rẹ́ni tó fún ní làákàyè pé báyìí ni èèwọ̀ ẹ láti torí wọ́n ní nígbà tí a bí Jésù Kristi èèwọ̀ kan wà ní ayé ní ọjọ́ náà ọba Hẹ́rọ́dù ni kì í ṣe gbogbo ènìyàn là ń bá gbélé kì í ṣe gbogbo èèyàn ní ògo ẹni ló bára wọn jọ. Kì í ṣe gbogbo ènìyàn la lè máa jọ bá gbé lépè. Rárá o, àṣìbọ̀ lórí ẹ̀rọ àṣírí ayé. Àṣírí ayé ni. Tó tó rẹ̀ lódùmarè. Ó ní nọ́sírù Ọlọ́run ni ó lábẹ́ ògbọ́dọ̀ kan ní orí. Èèwọ̀ kan nìyẹn. Èèwọ̀ yẹn ló sọnù ní òde èèwọ̀ yìí. Ẹni tó yẹ kó fẹ́ èèyàn pupa ó lọ fẹ́ èèyàn dúdú. Nígbà tán ṣe wedding tán oṣù kejì ó túká. Èèwọ̀ ẹni lágbára. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ló dàbẹ́ ni pé ó fún wa láṣìírí. Ẹ̀mí mímọ́ nìkan ló bò wá láṣìírí tí gbogbo nǹkan fi ń lọ déédéé. Tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ ẹ̀mí mímọ́ ilé ayé ìbá gbóná jù báyìí. Tó rẹ̀ lódùmarè. Tó a wà ní oṣù kẹsàn-án. Oṣù kẹsàn-án yẹn wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ pé ìṣẹ̀dá wọn kì í ta tẹ́tẹ́. Kì í ta tẹ́tẹ́. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó yẹ pé wọ́n máa ń struggle. Gbogbo àìsàn wọn nílé ayé pátápátá viva ni. Ibà orí fífọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tán. Oṣù kẹwàá ńkọ́. Ibẹ̀ là ń lọ báyìí. Àwọn oṣù kẹwàá yẹn wọ́n jẹ́ ìlérò èèyàn. Wọ́n máa ń lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ oríṣiríṣi lọ́tùn lósì. lọ́tùn àtọkùnrin wọn. Ẹni tó bá fẹ́ wọn lóbìnrin tí ọkọ yẹn ò bá ní sùúrù tó bá ṣe alára gbígbóná a máa bínú torí pé oríṣiríṣi èrò la máa wá kádàrá àti súra ẹ̀ nìyẹn. Kádàrá àti súra rẹ̀ nù. Ìyẹn ní oṣù kẹwàá ọdún tí a pè ní October. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n láìkí afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Àwọn October kó máa wò wọ́n. Àwọn tí wọ́n bí ní oṣù kẹwàá ọdún. Wọ́n láìkí afẹ́fẹ́ yẹ̀yẹ̀. Wọ́n láìkí patí. Wọ́n láìkí afẹ́fẹ́. Wọ́n láìkí ibi tí ayọ̀ wà. Wọ́n láìkí ijó. Ṣùgbọ́n ṣé kò ní ìpalára fún wọn? Kò ní ìpalára gẹ́gẹ́ bí màláìkà àti Ọlọ́run fi fún wọn ni gẹ́gẹ́ bí àmì Ọlọ́run láyé wọn ni. Àwọn oṣù kẹwàá yẹn wọ́n jẹ́ tó yẹ pé iṣẹ́ òmìnira dára fún wọn. Ẹ̀dá àwọn ká dá dúró ká ní ṣọ́ọ̀bù tàbí ká gbé bísínẹ̀sì kalẹ̀ ó dára fún àwọn. Ká máa wọ ọwọ́ lọ́wọ́. Yes. Ká dá dúró ká máa ṣiṣẹ́ tiwa. Ó dára fún wọn púpọ̀. Wọ́n dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n máa ń ṣàánú èèyàn. Wọ́n máa ń láàánú. Oṣù kọkànlá nǹkan bẹ́ẹ̀ ni bẹ̀ là ń lọ bàbá. táàpì ní November. Àwọn wọ̀nyẹn wọ́n máa ń nífẹ̀ẹ́ èèyàn. Wọ́n dẹ̀ máa ń tẹ̀lé àdéhùn. Ṣùgbọ́n wọ́n máa ń jiyàn. Àwọn November máa ń jiyàn. Wọ́n máa argue. Wọ́n dẹ̀ jẹ́ dáa tó yẹ pé àwọn alágímẹ̀ntì nìyẹn wọ́n máa ń dé ipò gíga. Wọ́n máa ń dé ipò gíga. Ṣùgbọ́n wọ́n dẹ̀ máa jẹ́ ẹ̀dá kan tó yẹ pé kò síbi tó ń dé wọ́n máa ń ṣe lára wọn. Àwọn ẹ̀dá tí a bí ní oṣù kọkànlá yẹn wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé kò sí ogun tó lè gbé tì wọ́n Ọlọ́run máa ń yọ wọ́n. Ọlọ́run máa ń yọ wọ́n. So wọ́n dẹ̀ máa ń fẹ́ràn ohun tí a ń pè ní nǹkan tá à ń wọ̀ sára. Àwọn bí aṣọ bàtà wọ́n máa ń ní nǹkan tó neat. Àwọn oṣù kọkànlá nìyẹn. Bọ́lá ń lọ alàgbà. A lọ oṣù kejìlá tó jẹ́ oṣù tó parí nínú ọdún. Lórí ọmọ wípé wọ́n máa ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọdún ayọ̀. Bẹ́ẹ̀ni. Abọ́dúndé. Bẹ́ẹ̀ni. Ẹ rí i pé oṣù kejìlá yẹn ó dàbí pé oṣù tó dáa púpọ̀. Ṣé oṣù yẹn àwọn ọmọ ọlọ́dún nìyẹn. Àwọn ọmọ ọlọ́dún. Àwọn oṣù kejìlá yẹn. Kí láṣìírí ayé inú ẹ̀? Àṣírí ayé inú rẹ̀ ni wípé wọ́n máa ń láìkí nǹkan mèremère. Ṣùgbọ́n tó bá ra aṣọ kan lónìí tó bá tún máa tó ọ̀sẹ̀ méjì sí mẹ́ta wọ́n á pa yẹn tì wọ́n á tún rà míì. Wọ́n máa ń fẹ́ máa ra nǹkan tuntun. Wọ́n dẹ̀ máa ń fẹ́ràn ọkọ wọn tó bá ṣe obìnrin ni wọ́n. Wọ́n máa ń fẹ́ràn ọkọ wọn. Bọ́n gbowó ńlá bọ́n kò sí nǹkan tán ní wọ́n lè gbé fọ́kọ. Àwọn December àárẹ̀ tó sábà máa ń ṣe wọ́n òun ni inú
bí ibà bí ó tán wọ́n dẹ̀ jẹ́ nìkan tó yẹ pé gbogbo nǹkan afẹ́fẹ́ yẹ̀yẹ̀ wọ́n máa ń láìkì ẹ̀ wọ́n dẹ̀ láìkì àti máa tọrẹ àwọn December bíkọ́ gbogbo tó bá dọ́wọ́lé wọn kì í pẹ́ nǹkan kì í pẹ́ sún wọn tó bá tún ti lò díẹ̀ wọ́n á tún pàtì wọ́n tún wà míì ṣùgbọ́n ìwọ wọn nílé ayé tí wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún òun ni òun tí a pè ní obì wọ́n máa jẹ obì. bẹ́ẹ̀ ṣe ń mu látàárọ̀ tẹ̀ ń ṣàlàyé nípa àwọn ọmọ tá a bí àbí ọmọ ènìyàn tá a bí nínú oṣooṣù wọ̀nyẹn nínú ọdún ẹ̀ ń ṣe àlàyé bí wọ́n ti jẹ́ ṣùgbọ́n nígbà tá a dé ní oṣù kejìlá tẹ́ ẹ málàyé ẹ̀ balẹ̀ lẹ́wà tó ń sọ nípa ìwọ̀ àwọn tó oṣù kìíní yẹn ṣáwọn náà mọ léèwọ̀ tiwọn. àwọn léèwọ̀ tiwọn. oṣù kejì náà mọ léèwọ̀ tiwọn etí wọn gbọ́dọ̀ ṣe. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé tí èèyàn bá ti mọ èèwọ̀ ẹ̀ àìmọ̀ èèwọ̀ ló jẹ́ ká ayé dàrú yìí. ẹlòmíràn ìṣẹ̀dá ẹ̀ ìlú tó ń gbé kò yẹ kó wà ń bẹ̀ ṣùgbọ́n ta ló fẹ́ tọ́ wa sọ́nà bíbélì dẹ̀ ní láìsí ẹ̀mí mọ̀ òfo ní ènìyàn báwo la fẹ́ rẹ̀ mí mọ́ báyìí torí owó ti ba ilé ayé jẹ́ tó tó rẹ̀ lódùmarè kò dẹ̀ sẹ́ni tó rẹ́dì ẹ̀mí mọ́ báyìí àkànkàn wa àgbádùn láyé wà fún sìn bíbélì dẹ̀ ti sọ pé ó ní tí èmi bá padà wá ǹjẹ́ ó bá ìgbàgbọ́ ní ayé bí síbẹ̀síbẹ̀ àwọn ẹni Ọlọ́run ṣe wà àwọn tí a kó ayé lé lọ́wọ́ lẹ́yìn ọba Ìlédùà tá a pè ní Elédùmarè àwọn onímọ̀ tá a pè ní wòlíì àwọn àtàwọn onímọ̀ wọ́n kó ayélé àwọn tó ń kó ayélé lọ́wọ́ nìyẹn ẹ mọ̀ kó ògo ènìyàn fúngbà díẹ̀. ògo ènìyàn fún ìgbà díẹ̀ ètò pọ̀ ńlẹ̀ ògo ènìyàn fúngbà díẹ̀ àwọn kan ní ògo tiwọn ọjọ́ tó bá ti kú ni ògo parí àṣírí ńlá àṣírí ńlá wá sọ gbogbo nǹkan ayé ló ní tiẹ̀ ló ní bó ṣe jẹ́ ẹlòmíràn ògo tó ń lò wọ́n ti gbà lára ẹ̀ wọ́n gbé fún ewúrẹ́ ilé wọn ewúrẹ́ ilé wa ń sọra wá fáìn ẹni tó lògó wá ṣe lébìrà tó tó rẹ̀ lódùmarè ayé wà sẹ́ káyé má rí wa mú àmín ènìyàn lápè àmín ẹ mọ̀ wípé ènìyàn bíbélì kan sọ ní Olúwa nígbà tí mo dá ènìyàn kí ló nínú ṣe sà nínú ń bàjẹ́ gidi so ènìyàn lápè ó ní mo dá ayé ní dídára ṣùgbọ́n ènìyàn lórí ilé ayé ló bírípo bí a ti ń sọ̀rọ̀ yìí báyìí ilé àwọn kan bẹ nínú ìrókò bí a ti ń sọ̀rọ̀ yìí rúmọ̀ palẹ̀ àwọn kan bẹ nísàlẹ̀ odò bí a ti ń kígbe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kan bẹ tí a kò lè rí wọn ẹ mọ̀ wípé ayé tí a wà yóò jìn gan ayé jìnnà ayé ò dúró sójú kan ẹ mọ̀ pé àwọn àmì oríṣiríṣi ló wà tí ayé bá fẹ́ bá ènìyàn jà wọ́n lè fa okùn aláǹtakùn bá jà kó má rí ná. bàbá a sì ń padà bọ̀ lórí tọrọ òwò aláǹtakùn yìí. tí wọ́n pè ní àmì ayé. bẹ́ẹ̀ ni torí kó tó di pé a débẹ̀ nígbà tí ẹ kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ ẹ ní ayé méjì ló wà. ayé méje ló wà. ẹ wá dákọ̀ àkọ́kọ́ ẹ sọ pé ayé inú ọ̀run. ayé inú ọ̀run ni. ẹ dákọ̀ ẹlẹ́ẹ̀kejì bí n bá sì rántí ẹ sọ wípé ayé inú ìràwọ̀. bẹ́ẹ̀ ni ayé inú ìràwọ̀ ẹ tún dákọ̀ ayé inú afẹ́fẹ́ ayé inú omi ayé orí ilẹ̀. ẹjá máa mú ẹjá jọ wò ẹjá wò ayé inú ọ̀run. bẹ́ẹ̀ ni báwo lèyẹn ṣe jẹ́. ayé inú ọ̀run kò sí ilé ń bẹ̀ kò sí iṣẹ́ ń bẹ̀ funfun báláwo tí a ń pè ní ìyẹ̀pẹ̀ òdi ọ̀run àti fúláwà lásán ló wà ń bẹ̀ àtàwọn ogun ọ̀run tí wọ́n pè ní àwọn áńgẹ́lì àwọn ni wọ́n gbé bẹ̀ torí ayé ti bẹ̀yẹn ni àwọn bàbá wa àgbà ọba tó nílé ayé dànsákì ẹ̀ ọba tó ju gbogbo ẹ̀dá ènìyàn níbẹ̀ ló ń gbé so níbẹ̀ yẹn là ń pè ní ayé inú ọ̀run. ayé inú ìràwọ̀ ń kọ́. ayé inú ìràwọ̀ yẹn níbẹ̀ ni àwọn ọ̀pọ̀ ọmọ ènìyàn ti yan ìṣẹ̀dá wọn nígbà tí ẹ mọ̀ pé tá a bá ń bọ̀ láti ọ̀run gẹ́gẹ́ bí àṣírí ẹ̀mí gẹ́gẹ́ bí àwa àgbà nínú iṣẹ́ olúwa mo ti ṣiṣẹ́ olúwa ti dé ní 35 years so mo ń ṣọmọdé wòlíì kò sóhun tó lù òfin hàn mí ojú wa dẹ̀ ti rí so nítorí náà láyé inú ìràwọ̀ yẹn níbẹ̀ ni àwọn èèyàn máa ń gbà kọjá tí wọ́n bá ti ń bọ̀ látòdì ọ̀run kò sí ẹni tó mú aṣọ sọ́rùn ní ọjọ́ náà ìhòhò la wáyé ṣùgbọ́n a gbọ́dọ̀ gbanú ayé inú ìràwọ̀ yẹn kọjá níbẹ̀ láò ti yan orú ẹ̀dá tá a jẹ́ àwọn ẹlẹ́dàá wa fúnra ara wọn àwọn ni wọ́n mú ọmọ náà dání tí wọ́n sọ kalẹ̀ tí wọ́n sì dáyé wọ́n máa ń sí ènìyàn dáyé ni o torí táwọn bá sí ọba délé ayé tó bá délé ayé ayé ò ní jó rọ́ba jẹ. tótó rẹ Olódùmarè oh my God bí wọ́n bá sin ọba délé ayé bí wọ́n bá sí ọmọ ènìyàn délé ayé bí ọba tọ́ sí. bẹ́ẹ̀ ni o tó tọ́ sí wọn gbà níbodè ẹ mọ̀ pé ibodè ń bẹ láyé gbogbo ayé gbogbo ìlú ló ní báńdìrì
ayé náà níbodè. Ayé níbodè o àwo gbèmí. Ayé níbodè. ayé níbodè. Ibodè ayé yẹn ọ̀rọ̀ náà gùn. Torí ọ̀pọ̀ ọmọ ẹlòmíì bó ṣe ń bọ̀ tó fẹ́ wá sínú ìyá rẹ̀ ìhòòhò ọmọlúàbí ni. Ó lẹ́ẹ̀nìkan kì í lo alẹ́. Alẹ́ ló ń lo ni. Kò sí baba alẹ́ ẹni tó lè lo alẹ́. Alẹ́ ló máa ń lo ni. Èèyàn lè lo àárọ̀ kó lo ọ̀sán ṣùgbọ́n tó bá dalẹ́ ọwọ́ rẹ̀ ò ká. Torí ibi tó bá wà ló máa wà. Apá ọmọ ènìyàn lè ká àárọ̀. Ó lè ká ọ̀sán nínú ìgbésí ayé rẹ̀. Ó lè ká ọ̀sán nínú ìgbésí ayé rẹ̀. Alẹ́ ò ká, alẹ́ ò ṣeé ṣe fún. Torí alẹ́ yẹn Bíbélì pé ó ní fún wa lóúnjẹ òòjọ́ wa. Alẹ́ nìyẹn wa máa jẹ́ sí. Àṣírí inú ayé. Anybody lè máa sá kiri báyìí. Mọ̀tá alẹ́ bá lẹ́ tí a ń pè ní ọmọ 80 years ọgọ́rin ọdún 75 90 ibo ló fẹ́ lọ. Pàtí ò ṣeé ṣe mọ́. Gbogbo tó ń ṣe iléèwé ò ní lè ṣe. Alẹ́ ló ń lo ni ẹnìkan kì í lo alẹ́. Bàbá ẹ ti sọ̀rọ̀ nípa ayé inú ọ̀run àti ayé inú ìràwọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ tún ṣàlàyé nípa ayé inú afẹ́fẹ́, inú oòrùn. Ayé inú oòrùn. Ẹlẹ́ẹ̀kẹta ni. Ayé inú oòrùn yẹn àwọn tó gbóná tó máa ń bínú fùfù àwọn ló gba tó oòrùn kọjá yẹn. Ẹ rí mọ̀ pé oòrùn ò ṣe é yájú sí. Ẹ mọ̀ pé ayé inú òṣùpá tá a bá débẹ̀ oòrùn yẹn ẹ rí pé àwọn kan wà ara wọn ò gba gbẹ̀rẹ́ ara wọn ò gba nǹkan wọn kàn máa bínú ìṣẹ̀dá àwọn lórí bẹ́ẹ̀ wọ́n gba tibẹ̀ yẹn kọjá ni. Tó bá jẹ́ pé ayé inú òṣùpá ẹnìyẹn máa ń gentle. Ẹ̀rí pé òṣùpá tutù kò sóhun tó ṣe adákẹ́ yóò sì mọ́lẹ̀. Ó mọ́lẹ̀ kedere. Ìràwọ̀ ńlá ni. Ìràwọ̀ ńlá ni. Ẹ tún ṣàlàyé nípa ayé inú omi. Ayé inú omi níbẹ̀ ni àwọn ọmọ tí wọ́n bí ẹ mọ̀ pé àwọn kan wà ìdílé wọn ohun tí wọ́n ṣe ní ìdílé wọn ní ẹ̀jẹ̀ wọn ló wà lára wọn tí a pè ní ẹ̀jẹ̀ abínibí. Ẹ̀jẹ̀ abínibí. Ní ìdílé ọmọ ẹlòmíì ìṣẹ̀dá wọn omi ni. Omi ni ìpìlẹ̀ ilé wọn. Ó láti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun. Orí omi ni gbogbo ayé ń gbé. So àwọn ayé inú omi yẹn àwọn wọ̀nyẹn wọ́n pín sóríṣiríṣi ọ̀nà. Àwọn wọ̀nyẹn májẹ̀mú làwọn wọ̀nyẹn mú dání. Májẹ̀mú ni wọ́n mú lọ́wọ́. Tí wọ́n bá sọ pé ọ̀la tó bá tún wá sọ fún wọn pé ọ̀túnla wọ́n bínú. Àmọ́ tó bá ti ṣe májẹ̀mú pẹ̀lú àwọn tó bá bí bẹ́ẹ̀ yẹn kò sí nǹkan tí wọ́n bá sọ àárí bẹ́ẹ̀ wọn kì í yẹ májẹ̀mú. Àwọn ayé inú omi wọ́n dúró lórí promise. Ọmọ ènìyàn tó bá gbanú omi jáde tó jẹ́ omi ní kádàrá tó bá wá wọ́n dẹ̀ máa ń jowú. Wọ́n máa ń fẹ́ máa dá nìkan wà níbì kan. Àwọn kan gbà wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ arẹwà àwọn kan máa ń wò wípé àwọn ọmọ mi làwọn wọ̀nyí. Kì í ṣe gbogbo ènìyàn lọ́mọ omi. Ibi tí ọba gbà kọjá ló máa bá délé ayé. Ẹ mọ̀ wípé Olúwa ní dídá tí mo dá yín ó ní mo kàn dá yín kẹ́ lọ sáyé ṣùgbọ́n nígbà tẹ́ wá débòdè ayé ni wọ́n gbé iṣẹ́ lé wa lọ́wọ́. Tó tó rọ̀ Lódùmarè. Ohun tá a ti dá ṣùgbọ́n àwọn ayé lè ṣèǹjì ẹ̀. Ohun tá a ti dá ṣùgbọ́n ayé ní agbára kan láti sún ìlà ọwọ́ la ayé ó ṣe é bò kò ṣe é parẹ́. Ìlà ọwọ́ láyé ó ṣe é bò kò ṣe é parẹ́. Máyégún akéwì. Tó tó rọ̀ Lódùmarè. Ọ̀rọ̀ àṣírí ńlá ni. Àṣírí inú ayé. Ohun tí ò yí àwọn ọmọdé nìyẹn. Bàbá ẹja mọ mọ́láyé ìṣòwájú ẹ tún dákọ̀ ayé inú afẹ́fẹ́. Ayé inú afẹ́fẹ́ níbẹ̀ yẹn náà ti máa ń gbàbọ̀dè. Ẹni tó bá fẹ́ ṣe ẹnìkejì ń bi afẹ́fẹ́ yẹn inú afẹ́fẹ́ yẹn ló máa gbà débẹ̀. Ẹni bá fẹ́ táyé ẹni ṣe inú afẹ́fẹ́ ni. Bí ẹ ti ń bọ̀ ní ọ̀dọ̀ wa ń sìn afẹ́fẹ́ ayé kò ní kọlù ọ. Àmín. Àyè ló wà fún yín tẹ́ fi dọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ ni bàbá. Inú afẹ́fẹ́ yẹn nǹkan pọ̀ ń bẹ. Àwọn tó sì ń gbénu afẹ́fẹ́ bí ọjọ́ mi àtútù yẹn irú àwọn tó gbénu afẹ́fẹ́ yẹn wọ́n pọ̀. Àwọn kan tó wà tó ń gbénu afẹ́fẹ́. Ibẹ̀ làlùjọ̀nù ń gbé. Ibẹ̀ làlùjọ̀nù ń gbé. Tí àwọn kan ń bẹ tó bá fẹ́ bá ènìyàn jà wọn ò ní ìdá ti ṣílẹ̀kùn ẹ. Ìmọ̀ gbogbo ohun tí adáyé bá nígbà tí Jésù wá sáyé ó rìn lórí omi òkun àwọn mọ̀míwọ̀tá yìí wọn ò parẹ́. Ẹ rí i pé ọ̀rọ̀ náà le díẹ̀. Babalọ́lá kékeré nílùú Ẹ̀fọ̀n àwọn ẹlẹ́yẹ ò mà tán. So kò sẹ́ni tó lè parí ayé. Do your best. And leave the rest. Ṣe wọn tó bá lè. Ṣe kò fẹ́ jókòó. Kò dẹ̀ wá sẹ́nìkan tó pé tán.
rárá o èmi tí mò ń bá gbogbo ayé sọ̀rọ̀ mi ò pé tán kò sí ẹ̀dá kan ẹni bá lóun pé tán kò jìnnà sí oore ọ̀fẹ́ la rí gbà àánú la rí gbà kádàrá la bá wá sáyé ẹni tọ́lọ́run ti dá pé ó máa jọba ìlú bó lásídẹ̀ǹt kò ní kú torí ìṣẹ̀dá adé yẹn á gbé e dúró torí pé ó sì máa jọba orí adé kì í sùn ta ẹni tá a bá dá lẹ́mìí àmì òróró ọlọ́run bí gbogbo àgbáyé kógun tí á lékè tó tó rẹ̀ lódùmarè. ṣùgbọ́n ìwà ènìyàn ó bá ní jàjú àjẹ́ lọ. ìwà ènìyàn bá àwọn ènìyàn jàjú àjẹ́ lọ. bẹ́ẹ̀ ni sá. bàbá àdìtú lọ̀rọ̀ yìí. ìwà ni. ìwà ènìyàn bá èèyàn jàjú àjẹ́ lọ. tó tó rẹ̀ lódùmarè. torí tí ìwà rẹ bá dára ẹni tó yẹ kó pa ẹ́ jẹ á ṣàánú ẹ̀. gbogbo ogun tó ń dìde sí wọn náà kò jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ á fún. ẹ mọ̀ wípé ilé ayé ó ní ẹ̀ka tó pọ̀ ayé jìnnà ayé ò dẹ̀ ṣe dágbé. ayé inú afẹ́fẹ́. ayé inú afẹ́fẹ́. ayé orí ilẹ̀. ayé orí ilẹ̀. ẹni ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà. ìyẹn ni iṣẹ́ ọwọ́ Olódùmarè ibẹ̀ ni igi wà ẹranko ń bẹ ń bẹ ènìyàn bẹ ń bẹ ní gbogbo ayé tọ́lọ́run dá ayé orí ilẹ̀ ló le jù. torí níbi tí a wà yìí tábìlì ní orí ilẹ̀ yìí níbẹ̀ ni àwa ò ti gbọ́ tọ́lọ́run. ọjọ́ wo lẹ rí ẹyẹ tó lọ sọ́jà lọ ra nǹkan. ẹ dáhùn. kò sí mi ò rí. àbò orí. torí pé bóyá àwọn èyí ṣe yẹ abáàmà àmọ̀fẹ́ wọn máa ń lọ. àbò orí àwọn ẹranko inú ìgbẹ́ tó wá ṣe ẹnu nílé àdẹ́sà. ibi ìlànà wa ibi ìlà ò ti gbọ́ràn ibi tí igi oko wà látọjọ́ yìí ló wà. tó tó rẹ̀ lódùmarè. bẹ́ẹ̀ ni sà igi tí Ọlọ́run gbìn láti ìgbà tí aláyé ti dáyé oko náà inú igbó náà ló wà ń bẹ kò kọjá yìí ẹ̀ àwa là ń kọjá yìí wa ayé orí ilẹ̀ gan-an ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀. tó tó rẹ̀ lódùmarè. kò sí ìdájọ́ ní gbogbo tí mo kà látàárọ̀ yẹn orí ilẹ̀ ni ìdájọ́ ti máa bẹ̀rẹ̀ àwa ènìyàn tó wà ń bẹ la ó ṣẹjọ́ rẹ̀ Olúwa ò ní ṣẹjọ́ ewúrẹ́ kò ní ṣẹjọ́ ẹranko àlùjọ náà ò ní ìdájọ́ gbà mọ́ torí ó ti gbàdájọ́ tiẹ̀ bẹ́yẹn ṣùgbọ́n àwa ènìyàn ni ó gba ìdájọ́ lọ́jọ́ àgbéyìnde lọ́jọ́ tí ayé bá parẹ́. tó tó rẹ̀ lódùmarè. bẹ́ẹ̀ ni sà. so ayé orí ilẹ̀ yìí ogun tó wà ń bẹ̀ ni pé ìlara òun náà fi mú Jésù Kristi wọ́n ní nítorí ìlara ni ìlara alájòkó ti síbí ọ̀tẹ̀ kò dẹ̀ sẹ́ni tó táyé lọ́rùn bó o ṣe rere ayé á wí àìṣe rere wọ́n á rojọ́ bó o wọṣọ wọ́n ló ti ṣàkọjù bó o rìn òhò wọ́n ní wọ́n ti sàṣí ẹ kò sóhun tí ènìyàn ṣe tó ti ayé lọ́rùn. tó ẹ wá ní ayé ìsàlẹ̀ ilẹ̀ ayé ìsàlẹ̀ ilẹ̀ níbẹ̀ ni gbogbo àwọn baba ńlá wa gbé ẹ mọ̀ pé tí ẹ̀dá bá parí iṣẹ́ ní orí òkè ìpẹ̀ wọ́n wá gbẹ́ ilẹ̀ wọ́n wá jù ú sí ṣùgbọ́n wá pín sí méjì ẹni tó bá ṣe rere lórí òkè ìpẹ̀ tó bá wọ ìsàlẹ̀ ilẹ̀ yẹn tá a pè ní ayé ìsàlẹ̀ ilẹ̀ irú wọn ni ẹ máa ń láàlárí lójú àlá tani àmọ́ mọ̀rí mọ́mì mi mo rí dáàdì mi ṣùgbọ́n òṣìkà kì í dìde tó tó rẹ̀ lójúmọ́ ilẹ̀ ẹbẹ̀ ni ó wà 500 years tí ẹ̀dá ènìyàn bá ti fayé lẹ̀ páálí orí rẹ̀ polo orí rẹ̀ nìkan ni ó kù Olúwa ni mo ti ṣètò àwọn kòkòrò kan sí ìsàlẹ̀ ilẹ̀ lẹ́yìn ayé méje kan tó wà ní ìsàlẹ̀ ilẹ̀ tá a tún wà lómii bẹ́ẹ̀ ni sà tẹ́ bá gbẹ́ kànga yín títí ìṣẹ̀rí pé yọ omi jáde nígbà tí kòkòrò yẹn bá ti gbóòórùn ìṣẹ̀dá ènìyàn tó bá ti gbé sórí sísàlẹ̀ ilẹ̀ yẹn about 1,050,000 kilometre ṣebí ẹsẹ̀ mẹ́fà lẹ́yìn mí kòkòrò yá dẹ̀ máa bọ̀ torí àwọn oúnjẹ wọn jẹ jollof wọn ò jẹ iṣu wọn ò jẹ ẹran ènìyàn ló ń jẹ wọn wọn á dẹ̀ bẹ̀rẹ̀ sí jẹ ẹni yẹn láti ìsàlẹ̀ ẹsẹ̀ wọn yìí jẹ ẹni láti orí èèwọ̀ ni àwọn ikán òde ọ̀run mo rí jagbadu wọn yìí jẹ ènìyàn lórí. ikán òde ọ̀run. mo rí jagbadu ni. wọn máa jẹ èèyàn lórí. bí wọ́n bá gbé ènìyàn sin bí òkú wọn gbé sínú ìgbẹ́lẹ̀. wọ́n bá ti pàdé ènìyàn tó ń da iyẹ̀pẹ̀ bò tó jẹ́ ilé ìkẹyìn àwọn ikán yẹn ti máa gbóòórùn nísàlẹ̀ ibi táwọn bẹ́ẹ̀ wà is more than 500 kilometre sísàlẹ̀ lọ́run iṣẹ́ Olúwa ló dá wọn bẹ́ẹ̀ oúnjẹ wọn ní èèyàn jíjẹ bó wù ẹ́ bó fi rin kó fi sí òkú yẹn tí wọ́n bá dé ibi irin yẹn Ọlọ́run ti fi àwọn ikán yẹn ó ti fi àṣẹ sí wọn lẹ́nu wọ́n á fẹ́ atẹ́gùn sí irin yẹn wọ́n á wọlé
ìbí ẹ̀rí àwọn ènìyàn tó ń fi oríṣiríṣi àwọn pákó igi ẹ̀rí wípé nígbà tí wọ́n máa padà dé ìsàlẹ̀ yẹn orí nìkan ni ó kù gbogbo ìtókù wọn á ti jẹ́ tán. ẹ mọ̀ pé yẹ̀pẹ̀ ní ènìyàn yẹ̀pẹ̀ ní ènìyàn ẹran ìdín lásán òun lolúwa fi kìlọ̀ pé ẹ má ṣèkà ẹni tó bá ṣèkà ó lè gbádùn láàárọ̀ kò sí wàhálà èèyàn tó ṣèkà ó lè gbádùn tọ̀sán ṣùgbọ́n Ọlọ́run ò fún alẹ́ fún òṣìkà òṣìkà ò lálẹ́ tẹ́bù àwọn tó wà ní bíbélì tán ṣèkà ẹ̀wò bó ṣe rí kò sẹ́ni tó ń ṣèkà tí ò bá jẹ́ ń bẹ̀ ayé bẹ̀ ni èèyàn ti ń jẹ́rìí iṣẹ́ ọwọ́ ẹ̀ kò dìgbà tó dọ̀run mo rẹ́ni tí a fẹ́ ṣe òkú ẹ̀ tán gbẹ́lẹ̀ tí omi ò jẹ́ kán sí. tó tó lọ Olódùmarè. so Ọlọ́run ju ènìyàn lọ. Ọlọ́run ju ẹ̀dá. so nínú ìṣẹ̀dá ènìyàn àwọn kan bí ọba olóyè ọlọ́rọ̀ olówó sọ́rí àwọn tó ya wèrè yẹn ohun méjì ló fà á. ẹ ṣá wò. àbí ká má sọ yẹn. ẹ ṣá wò bàbá. àkọ́kọ́ ẹni tó ya wèrè ohun àkọ́kọ́ tó jẹ́ kó ya wèrè ẹ̀san. ẹ̀san. ó lè ti wá sílé ayé rí. ìwé oníwàásù orí kẹfà sọ̀rọ̀ kan ó ní ibì kan bẹ tí mo rí lábẹ́ ọ̀run ó sì ṣọ́pọ̀ láàárín ọ̀pọ̀ ènìyàn ó lẹ́ni tí Ọlọ́run fi ọlá àti ọlà fún ṣùgbọ́n tí kò sí ohun tó fẹ́ ṣùgbọ́n tí ò dúró jẹ nínú rẹ̀ ó lásán lu èyí ó ní bí èèyàn bí 100 ọmọ ó ní bókàbó padà wá sáyé lẹ́ẹ̀rin ṣẹ̀mọ̀ bíbélì pé Ọlọ́run ní ìgbà tiẹ̀ fún ènìyàn àwa là ń kánjú agogo tẹ́ ẹ̀ ń lò yìí tayé nílé ṣùgbọ́n agogo tí ọ̀run ọwọ́ Ọlọ́run nìyẹn wà àwọn kan bẹ ó da alẹ́ kan tó níláárí kò sí ohun tó lè ṣe lọ́wọ́ àrọ̀sà ọ̀sán kò lè ṣe kì í ṣe ohun gbogbo ní ọ̀tá àkọsílẹ̀ ńkọ́. àkọsílẹ̀. torí náà ibi tí ẹ bọ̀rọ̀ dé yẹ ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí yẹ̀pẹ̀ lọ́lọ́run fi ṣẹ̀dá ènìyàn nígbà tí kòkòrò yẹn bá ti jẹ gbogbo ènìyàn yẹn tán orí ló máa ń last òun ló jẹ́ káwọn oníṣẹ́ ibi máa ń wá orí orí ló máa ń gbẹ̀yìn orí ló ń gbẹ̀yìn ara. tí àwọn ikán ìsàlẹ̀ ilẹ̀ tó bá ti jẹ gbogbo ara yẹn tán àwa tó bẹ̀rẹ̀ látòrí irun orí tẹ́rí yẹn ó máa ń pẹ́ ní gbogbo ẹ̀yà ara yòókù lọ ní gbogbo ẹ̀yà ara ṣe rí àwọn ẹsẹ̀ gbogbo yẹn wọ́n á ti jẹ yẹn tán before 10 years wọ́n á ti parí gbogbo ara ẹni yẹn ṣùgbọ́n àwọn kan ń bẹ tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn dára tí a gbé wọn sí ìkòtò ní ìsàlẹ̀ lọ́hùn Ọlọ́run lè pàṣẹ fáwọn ikán yẹn pé kọ́ máa súnmọ́ ẹ̀wọ̀n lẹ́sẹ̀ máa ń gbé ẹlòmíràn tán bá ta ilé mìíràn tán lọ gbé òkú ìyá àbí bàbá wọn kúrò tí wọ́n á ṣí tí wọ́n á sì rí pé bó ṣe wà ló wà torí pé ààbò Ọlọ́run wà àwọn nínú kan wọn ò kì í jẹ ìyà ní sàréè ṣùgbọ́n àwọn òṣìkà èèyàn àtonínú méjì nínú tó bá ti dé ilẹ̀ á kọ̀ wọ́n ní ilẹ̀ máa ń kọ̀ wọ́n ilẹ̀ á máa sọ fún wọn pé orí mi lẹ́wà ẹ ṣèkà ẹ tó fẹ́ máa sùn sínú mi kò sáyè irú wọn ló ń dàkú dàráyà Máyégún Akéwì. mò ń gbọ́ yín bàbá. ọ̀rọ̀ àgbà ni. àṣírí ayé. irú wọn ló ń dàkú dàráyà. tí ilẹ̀ lòun ò gbà wọ́n. ilẹ̀ máa ń kọ̀ wọ́n ni á kúrò ńlẹ̀ ilẹ̀ á ló yá jáde kí ló wá ṣe nínú mi wo òṣèkà yìí á wá kúrò á níbo mo máa lọ yẹn o ẹ̀mí yẹn á gbé spirit yẹn wọ̀ á lọ fẹ́ ìyàwó nílùú mi. àwọn kan sọ wípé kò sí ti ń jàkúdà yá. ó wà o. ṣé lè ṣàlàyé díẹ̀ fún mi. ó wà ẹlòmíràn filé ayé lẹ̀ èyí tó ṣẹlẹ̀ lójú mi ní ìlú Aládó Èkìtì kì í I was in primary school níbo wà ní primary 6 ẹ̀bọ̀dá yẹn ti kú lọ́nà àdúgbò society ládùúgbò wa lọ́nà Ìwòròkó nígbà tó yá ẹnìkan tó jẹ́ èèyàn tó súnmọ́ wa lọ sí Ìbàdàn wọ́n tún bá bọ̀dá yẹn tó ṣe driver ó wà ọmọdé ò débi ẹ̀rù ọba ó tún lọ ń ṣiṣẹ́ awakọ̀ lẹ́ni tó kú nílùú Adó ó tún lọ ń ṣe awakọ̀ nìbàdàn. kí ló lè mú kí ènìyàn kú kó di àkúdàáyá. ìdájọ́ kan nìyẹn ìyẹn ni pé kò tí ọjọ́ ẹ mọ̀ pé àwọn kan àtayé bá pa wọ́n òbíkíbi wọn bá gbé wọn sí wọn bẹ̀rẹ̀ ìrìn àjò láyé ẹni tó yẹ kó lo 60 years tí ayé pa ní age of 15-20 tán bá yọ 20 kó ní 50-60 èrò ló kù ó kù 40 Ọlọ́run á wá sọ pé kò tí ì sẹ́ni tó lè rọ́ Ọlọ́run báyìí ẹni tó bá wù kó fokùnso we can't see God bó wù ẹ́ kó fọ̀tá pìàpìà kó fi mògì ò lè rọ́ Ọlọ́run torí ìdájọ́ kan ènìyàn kan ni ẹni yẹn á jẹ́ wípé ayé ló pa tàbí òun para ẹ̀ ẹni tó bá kú lọ́jọ́ àìpé kò lè dọ́run orí ilẹ̀ ló máa inú ihò ilẹ̀ ló máa wà so tó bá wù wá ó lè dìde ó ní ìdájọ́ kan ó ní lẹ́yìn ikú ìdájọ́ ni ìgbà kan lọ́lọ́run máa ṣèdájọ́ gbogbo ayé ìgbà kan ni Ọlọ́run kan ṣo là ń sìn Ọlọ́run tó dá pásítọ̀ òun ló dá àfáà
òun ló dá oníṣẹ̀ṣe ọlọ́run kan ló dá gbogbo wa ìdájọ́ kan ní gbogbo wa ó gbà ọ̀run kan là ń lọ so kò sẹ́ni tó ní kọ́kọ́rọ́ kan lọ́wọ́ níbì kan so the best ni pé kákan máa sin Ọlọ́run àwọn kan sin Ọlọ́run tiwọn láti gba tọ̀nà mìíràn àwọn kan sin Ọlọ́run tiwọn láti lo bíbélì àwọn kan sin Ọlọ́run tiwọn oníkálukú ló wá ojú rere Ọlọ́run ṣùgbọ́n ọ̀kan ni Ọlọ́run kí là ń pè ní Ọlọ́run ìfẹ́ tó bá ti nífẹ̀ẹ́ ẹnì kejì kí ló kàn yín pẹ̀lú ìdájọ́ ẹnikẹ́ni ìwọ kọ́ ló ṣẹ̀dá ẹ̀ oníkálukú iṣẹ́ ọwọ́ wa la ó béèrè wọn ò ní béèrè ẹ̀sìn wọn ò ní béèrè ìjọ wọn ò ní béèrè owó. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lásìkò yìí ọ̀dọ̀ bàbá la wà Prophet Samuel Adéyẹmí Ògúnṣakin ti iléeṣẹ́ ìránṣẹ́ Healing Christ Apostolic Church tó wà ní Sunday bus stop ní Jọ̀ká road lákùrẹ́ Olóyèmẹkùn níbi tí Ọlọ́run ti gbé ń gbàdúrà bàbá ti ń ṣàlàyé nípa àṣírí ayé ni bàbá ń ṣe àlàyé rẹ̀ fún kálukú wa in tó pamọ́ tó dẹ̀ jẹ́ pé àwọn díẹ̀ lọ́lọ́wọ́n bá fún láǹfààní láti mọ̀ nípa àṣírí ayé bàbá nínú ọ̀rọ̀ tẹ́ ẹ ti sọ ṣáájú ẹ dárúkọ òwú aláǹtakùn ẹ jájọ ṣe àgbéyẹ̀wò òwú aláǹtakùn yẹn kí ni ipa òwú aláǹtakùn nínú ayé ọmọ ènìyàn nígbà míì àwọn kan ní àwọn ń lọ báwọn ti ń lọ kódà ó lè jẹ́ lórí pápá tó fẹ̀ wọ́n sì rí òwú aláǹtakùn tí ó kọ wọn lójú ẹlòmíì ọ̀nà ó ṣẹ̀ṣẹ̀ wọlé ni kò tí ju ìṣẹ́jú kan nínú tó gba ojú ọ̀nà wọlé ojú ọ̀nà ilé ara rẹ̀ ibẹ̀ ló gbà wọlé kò tí tó ìṣẹ́jú kan tó gbàbẹ̀ wọlé òwú aláǹtakùn ọ̀kọ́ ńgbà náà ó wá fẹ́ jáde lẹ́yìn ìṣẹ́jú kan sí òwú aláǹtakùn tó kọ lójú kí ló ń ṣẹlẹ̀ bàbá. ẹ̀yẹn ní olóyìnbó pè ní monitoring spirit ogun aláyànlé àwọn ogun aláyànlé ogun alépa ẹni ogun alépa ẹni ó máa ń dá ère dúró ni okùn aláǹtakùn iṣẹ́ tó wá ṣe ni pé ó máa ń dá ère dúró àwọn ọmọ ọdún níyàn ẹ̀dá ènìyàn onínú méjì wọ̀nyí àwọn ló máa ń ṣe bẹ́ẹ̀ láti fi dá ògo dúró tàbí promise and fail iṣẹ́ tí yẹn ń ṣe nìyẹn oúnjẹ ojú oorun kan ìbálòpọ̀ gbogbo ẹ̀ kan iṣẹ́ tí wọ́n fi wọ́n ṣe àwọn kan tún wà tó bá yẹ pé kì í ṣe pé Ọlọ́run dá ayé dáadáa ni wọ́n fẹ́ tú ayé dá fúnra wọn wọn ò tẹ̀ fẹ́ kí ẹ̀dá ènìyàn bíi tiwọn kó ní láárí. bàbá báwo ni wọ́n ṣe wá ń ṣe òwú aláǹtakùn ọ̀hún. òwú aláǹtakùn yẹn iṣẹ́ òkùnkùn ni iṣẹ́ òkùnkùn ni yàgbà pé kò sóhun táyé ò lè ṣe iṣẹ́ òkùnkùn ni wọ́n á dárúkọ ẹni yẹn sí tó bá ti dárúkọ ẹni yẹn sí ó ní nǹkan tí wọ́n á ṣe wọ́n á fẹ́ tó bá ti fẹ́ ibikíbi tó bá lọ á máa tẹ̀lé ìyẹn là ń pè ní monitoring spirit. tó bá wá ń tẹ̀lé kí ni àkóbá tó wà ńbẹ̀. àkóbá tó wà ńbẹ̀ ni pé promise and fail á máa tẹ̀lé kò síbi tí wọ́n ti promise á máa yẹ àmúbọ́ tó bá ti lè rí tó kọ lórí bẹ́ẹ̀ yẹn ìlérí á máa jákulẹ̀. àwọn kan wà á máa wá látòkè á máa lọ́mọ̀yàn gbígbà tí ó kù ọ̀kan náà tán ara wọn náà ni iṣẹ́ òkùnkùn ní gbogbo ẹ̀. ọ̀nà wo wá ni àwọn èèyàn tí wọ́n bá ń rí àwọn kan bẹ́ẹ̀. ọ̀nà tó ń lè gbà ní pé kán máa gbàdúrà kán kúrò ní ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ti ṣe mímọ́ áńgẹ́lì Olúwa dúró tì bíbélì ní áńgẹ́lì Olúwa dúró tì àwọn ẹni tó bá bẹ̀rù ẹ̀ sẹ́rí àjò ṣíṣe kò sí nǹkan kan nú ẹ̀ ìbẹ̀rù Ọlọ́run lójú àjò lọ. you can perform miracle o lè lo àjò sára o lè lo ara lélẹ́yìí mọ́ tó bá ti bẹ̀rù Ọlọ́run ọkàn lọ́lọ́run wò kì í wá ara tó bá ti bẹ̀rù Ọlọ́run á wá yan olùṣọ́ tiẹ̀ ìbá àwọn tó ń ṣèkà yẹn náà inú afẹ́fẹ́ náà ń gbé ṣùgbọ́n tó lọ́wọ́ bá fẹ́ yan olùṣọ́ àyàn áńgẹ́lì tó bá lẹ́yìn tó ta gélégèlé áńgẹ́lì á fi dà pa tó tó rọ̀ lójúmọ́ ṣùgbọ́n ènìyàn ò lè gbé ìdọ̀tí sílé kó sọ pé káńgẹ́lì wá dúró kó áńgẹ́lì ò lè wọlé so you must be holy before you see the angels. so ọ̀dà ẹ tún sọ̀rọ̀ nípa oúnjẹ ojú oorun. oúnjẹ ojú oorun. torí nígbà míì ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé àwọn kojú àlá lóríṣiríṣi wọn láwọn jẹ oúnjẹ lójú oorun pé wọ́n gbóúnjẹ kan wá ṣé gbogbo èèyàn tó bá jẹ oúnjẹ lójú oorun ni ó ní àkóbá fún ni àbí ayé ó kò rí bẹ́ẹ̀. kì í ṣe gbogbo èèyàn o ẹlòmíràn tó bá jẹ ráìsì lójú oorun tó bá ṣọmọ Ọlọ́run tó bá ti jí lọ́jọ́ kejì kó lọ sí ráìsì kó jẹ iṣẹ́ bàjẹ́ nìyẹn sà. bẹ́ẹ̀yàn bá jẹ ráìsì tó jẹ ráìsì lójú oorun tó bá ṣọmọ Ọlọ́run ni tó bá ti jí lọ sí ráìsì kó jẹ iṣẹ́ bàjẹ́. ìyẹn iṣẹ́ àwọn ẹni òkùnkùn bàjẹ́ ṣùgbọ́n ẹni tó bá mọ Ọlọ́run á máa gbé gẹ̀gẹ̀gẹ̀ pé mo ti jẹun lójú oorun o ṣùgbọ́n iṣẹ́ tí yẹn máa ń ṣe ni à ń pè yẹn ní promise and fail tí a bá ti jẹ oúnjẹ lójú oorun ó dẹ̀ máa ń fa hatred
ẹni tó nífẹ̀ẹ́ èèyàn á kàn máa hètè èèyàn ìyẹn tán fìyẹn ṣe nìyẹn. tó bá yẹ pé àwa là ń ṣọ́ra wa láti bàtà àti dáyé mélòó èèyàn tá ti wọ kòtò Ọlọ́run ló ṣọ́ wa ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ nípa ara wa àti ìwọ wa ká lè ráyè mọ bá ṣe máa rìn. Ìbálòpọ̀ ojú oorun yẹn ló lágbára jù. Ìbálòpọ̀ ojú oorun ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sọ wípé àwọn máa ń ní ìbálòpọ̀ lójú oorun ẹlòmíì ó tiẹ̀ lè wọ́n máa ní àwọn lè má róbìnrin lọ́dọ̀ ṣùgbọ́n kí wọ́n tó jí àtọ̀ ara wọn ti jáde síta lójú oorun a máa ní ìbálòpọ̀ lójú oorun sọkùnrin nìkan ló ń ṣerú àbóbìnrin àtobìnrin náà ló ń ṣerú ẹ̀. Méjì nìyẹn pín sí. Méjì ló pín sí. Àwọn ẹja jọ wò bàbá. Àwọn kìnnì kan ń bẹ wọ́n pè ní ẹ̀gún ìdílé ní ilé ọmọ ẹlòmíì ó ní orò tàbí nǹkan tó ń ṣe ní ìran wọn mọ́gbà táyé wá dáyé ìlàjú wọn ò mọ̀ nípa ẹ̀ kíní wọ̀nyẹn wá ń bínú wọ́n wá sọ̀rọ̀ àwọn da odidi spirit wọn á máa bá wọn lójú àlá anything náà lè fi wọ́n ṣe torí pé wọn ò tún wọn lóúnjẹ wọn nílé wọn. Ìkejì ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run spiritual husband and wife. A ṣe ń bọ̀ lórí ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run. So àwọn wọ̀nyẹn ló máa ń ṣe bẹ́ẹ̀ àti àwọn alẹ́mí òkùnkùn láti fi àmì ayé sí ni lára tọ́ bá ti lè báyọ̀ lòpọ̀ lójú àlá setback nìyẹn. Bàbá bá ní lòpọ̀ lójú àlá ìfàsẹ́yìn kò sí ohun tó máa dọ́wọ́lé a máa padà sẹ́yìn. Tó tó rọ Olódùmarè bó bá wá ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn bẹ́ẹ̀ kí ni wọ́n lè ṣe. Àdúrà náà máa gbà. Ṣé ẹlòmíì ṣé ní kíákíá yẹn àbí nírú àkókò wo. Ṣé tí ó bá ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ ni. Tó bá ṣẹlẹ̀ sí kò jọjọ́ méje a máa rí sáyẹn tó ṣe yẹ ìbálòpọ̀ ojú oorun ó lè má jẹ́ kán lóyún ó lè má jẹ́ kán bímọ ó lè fa àìsàn sí wọn lára ó lè máa fún wọn ní promise and fail ó dẹ̀ máa fún wọn ní setback. Iṣẹ́ òkùnkùn ní gbogbo ìjẹ́sàn ni ìjẹ́sàn òkùnkùn lẹ́ni yẹn fi sára wọn yẹn ọlọ́mọdé rírú ẹ̀ ṣùgbọ́n paríparí tí wọ́n bá ti lẹ́ẹ̀mí mímọ́sẹ̀ gbogbo àwọn kan ráhùn wọn yẹn àṣegbè ni Ọlọ́run á gbà ẹ́ á dẹ̀ bá ẹ yanjú ẹ̀ ṣùgbọ́n ẹ̀mí mọ́ báwo la ti fẹ́ rí báyìí torí ayé ti da ayé ara. Tọ́ ká tó bọ́ síbẹ̀ yẹn ọkọ ọ̀run bẹ́ẹ̀ la máa ń sábà ń gbọ́. Bẹ́ẹ̀ ni. Ṣé ìyàwó ọ̀run náà wà. Ìyàwó ọ̀run wà òun ló fa ẹlòmíì a máa fẹ́ ìyàwó a máa kú ìyàwó a máa kú mọ́ ègún ìdílé àti ìyàwó ọ̀run àtọkọ ọ̀run wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Ẹ ṣá wò. Number one tán bá ń bọ nǹkan kan nílé ọmọ ẹlòmíì ní àtijọ́ kí Jésù tó dé tí wọn ò mọ̀ nípa ẹ̀ mọ́ tí ebi dẹ̀ ń pa àwọn spirit yẹn wọ́n lè dìde níbi tí wọ́n wà ní family house wọn bẹ́ẹ̀ ni yẹn wà lamẹ́ríkà Canada anywhere wọ́n á tẹ̀lé lójú àlá wọ́n á lọ sójú oorun àwọn náà wicked wọ́n á gbẹ̀san kò sóhun tán lè fi ẹ̀dá dúníyàn ṣe àwọn wà lára nǹkan bẹ́ẹ̀. Ìkejì àwọn abínú ẹni láì lẹ́ṣẹ̀ wọ́n máa ń paradà láti dán ni wò. Abínú ẹni láì lẹ́ṣẹ̀. Àwọn tí wọ́n bá wá ní ìṣòro ọkọ ọ̀run gẹ́gẹ́ bí obìnrin bẹ́ẹ̀ni kí ni àwọn ọ̀nà àbáyọ kí làwọn nǹkan tí wọ́n lè ṣe. Àwọn tó bá ní ìṣòro àbí bóbìnrin bá dẹ̀ ní ọkọ ọ̀run wọ́n bá sọ pé ọkọ ọ̀run ló ń da òun ti bí ìlàmú báwo ló ṣe lè mọ̀ pé ọkọ ọ̀run ló ń dà wọ́n láàmú. Àwọn kan wà wọ́n níbẹ̀ tí wọ́n mọ̀ ìgbà sáyìn tí wọ́n fi mọ̀ rẹ o tí o bá sùn tó bá tara ẹ bá move obìnrin látojú oorun jáde o ti lọ́kọ ọ̀run. Yẹn ni pé ara ẹ máa mú bẹ́ẹ̀ pé obìnrin ọkùnrin fẹ́ bá lò pọ̀ ó ti lọ́kọ ọ̀run nìyẹn o. Tàbí orí àwọn méjì kan tí wọ́n bára wọn ṣe pọ̀ bẹ́ẹ̀ nú ọjà àbí ní gbangba ìta lójú àlá ẹ ọkọ ọ̀run nìyẹn a máa pàtó oríṣiríṣi lójú ẹ. Tàbí wípé ó sùn orí ẹnìkan tó dúró síbi ẹ̀gbẹ́ ibùsùn ẹ tó ń wù ẹ òun nìyẹn because àwọn spirit yẹn kò sí wòlíì kan tàbí onímọ̀ kan tó lè gbẹ̀mí wọn wọ́n lè sún wọn sẹ́yìn torí pé ẹ̀rí pé wọ́n fi kíní kan kún ọ̀rọ̀ wọn ọ̀run ọkọ ọ̀run ìyàwó ọ̀run they are very powerful ẹlòmíì inú omi náà ń bọ nílé wọn nígbà tó ń bọ omi mọ́ láyé tí Jésù ojú ti là spirit omi yẹn wá bẹ̀ sí yọ wọ́n lẹ́nu mélòó ní gbogbo ara yín ẹni tí gbà mélòó lè àwọn màlẹ́kà ìṣú lè fàtẹ́gùn sẹ́lòmíì so àwọn sáyìn tó wà fi mọ̀ pé lọ́kọ̀ ọ̀run nìyẹn àkọ́kọ́ ara ẹ̀ máa múfù látojú àlá ìkejì o lè máa rí èèyàn kan máa báyàn lò pọ̀ lójú ẹ̀ lójú oorun àwọn méjì kan lè máa ṣàṣepọ̀ wà á máa wo ọkọ̀ ọ̀run rẹ nìyẹn ń patú lójú ẹ̀ ìkẹta o kàn lè máa rí ọkùnrin kan tákàn máa súnmọ́ ibi tó sùn tàbí nǹkan kan bẹ́ẹ̀ òun náà nìyẹn ọkọ̀ ọ̀run ọmọ ẹlòmíì
family generation wọn ni nǹkan ìran wọn ni tó ti di inú ẹ̀jẹ̀ wọn ló wà torí pé ní ìdílé wọn ni. ṣé bó ṣe ń ṣẹlẹ̀ sáwọn tí wọ́n lọ́kọ ọ̀run ṣé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ sáwọn tó ní ìyàwó ọ̀run. àwọn tó ní ìyàwó ọ̀run wọ́n máa bá obìnrin lò pọ̀ ní ojú àlá kò dẹ̀ ní jẹ́ kó obìnrin dúró sọ́wọ́ ọ̀gùn. ni obìnrin ò ní máa pẹ́ lọ́dọ̀ wọn. obìnrin ò ní máa pẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ sí wọn ò ní rí ẹni tó nífẹ̀ẹ́ sí náà máa rí a máa opposite. ìdàkejì wọ́n máa gbé fún wọn a máa yí padà ìyẹn nípa ti àwọn ọkọ ọ̀run àti ìyàwó ọ̀run. tọ bàbá ẹ ṣeun àṣírí ayé lẹ sọ nípa rẹ̀ yìí lọ́rọ̀ kan ní ṣókí nípa àṣírí ayé báwo ni ọmọ ènìyàn ṣe lè mọ̀ lólé ayé ẹ̀. ọ̀nà mẹ́ta la lè gbà lólé ayé ẹ mọ̀ pé ohun mẹ́ta lọ́lọ́run dá wa sáyé fún ìkíní ká wá sin òun ọlọ́run ìkejì ká wá bẹ̀rù ọlọ́run ìkẹta ká wá ṣàánú ọ̀nà tá a lè gbà lólé ayé wa ni pé ká sá fún ẹ̀ṣẹ̀ ká má lọ́wọ́ síṣẹ́ ibi ìkejì ká mọ ìwọ̀ wa ìkẹta ká máa ṣàánú. ó tán. tọ òun náà lẹ ti gbọ́ yìí láti ẹnu bàbá wa wòlíì prophet Samuel Adéyẹmí Ògúnṣakin tí wọ́n ń bẹ nílé iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run bá ti ní kọ́mọ̀ ṣe àkóso rẹ̀ tí wọ́n ń pè ní Healing Christ Apostolic Church tó wà ní Sunday bus stop ní pópónà Ìjọ̀ká l'Ákúrẹ́ Olóyè Mẹ́kùn nípínlẹ̀ Ondo. Ilé ìjọsìn bàbá nílé bàbá láti wá bá bàbá láti sọ nípa àṣírí ayé torí pé bàbá sọ wípé àwọn àṣírí kan ń bẹ nú ayé táwọn ọmọ ènìyàn mọ̀ tí wọ́n dẹ̀ sọ fún wa wípé àwọn mọ̀ ṣe àlàyé fún wa ní òrèkóòrè. Gbogbo ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè tí ẹ fẹ́ béèrè tí ó rú yín lójú ẹ lè béèrè ní abala àríwísí bóyá nínú apá kejì tàbí nínú àwọn àkókò míì tá a tún wá bá bàbá níkọ̀pẹ́ bàbá tún lè ṣe àlàyé ká wo àwọn nǹkan tó wà nínú àríwísí yẹn kí bàbá lè ṣe lálàyé nípa ohunkóhun tó bá rú yín lójú lórí gbogbo àlàyé tí wọ́n bá ṣe yẹn. Bàbá ti ṣàlàyé fún wa o kọ́lọ́run bá kí ó má jẹ́ kí á kàgbákò láyé ká má sì rí ìyọnu. lẹ́ẹ̀kan sí ilé ìjọsìn Healing Christ Apostolic Church tó wà ní Sunday bus stop ní pópónà Ìjọ̀ká l'Ákúrẹ́ Olóyè Mẹ́kùn níbẹ̀ ni ilé ìjọsìn bàbá wà. Bàbá ẹ pè nọ́mbà yín 08033526522 lẹ́ẹ̀kan sí 08033526522. torí bí ẹ bá fẹ́ bá bàbá sọ nǹkan kan tàbí òmíì tàbí ìtọ́sọ́nà ẹ lè kí bàbá sórí nọ́mbà yẹn. lógo tọlọ́run a tún padà mú àwọn àṣírí kan wá nípa ilé ayé bàbá ọmọ ṣàlàyé fún wa lórí ìkànnì yìí lóòrèkóòrè. ẹ má gbàgbé o ẹ bá wa pín ẹ jẹ́ káwọn tí ò mọ̀ kí wọ́n mọ̀ ẹ jẹ́ kí wọ́n rí gbọ́. tèmi tí ń tòótọ́ ó kọ tèmi ò papòdà Òjó Awógbèmí ló kọ tèmi Máyégún Akéwì Oòduà ntìlétòkò.